wàhálà bẹ́ sílẹ̀ láàrin àwọn Yorùbá àti Haúsá nílùú Ìbàdàn. Èèyàn 3 ló jáde láyé o. Níṣó ni ọ̀rọ̀ dìbò lọ yá mi ní agbègbè Ọ̀jọ́ nílùú Ìbàdàn olú ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ìjà ńlá kan bẹ́ sílẹ̀ láàrin àwọn Yorùbá àti Haúsá tó wà ní agbègbè náà o. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, nǹkan bí aago 9 alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ní ìṣẹ̀lẹ̀ náà wáyé láàrin ọkùnrin tó jẹ́ Yorùbá tó ń wa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ 3 tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí márúwá àti Haúsá tí wọ́n máa ń sáré ní àlòkùtà. Ìròyìn sọ pé ìjà náà tún tẹ̀síwájú ní òwúrọ̀ yìí kó tó di pé àwọn ẹ̀ṣọ́ ààbò tètè jí gìrì sí i kó má bàa di wàhálà ẹlẹ́yàmẹ̀yà láàrin àwọn tí ìjà náà ti wáyé. Ní òwúrọ̀ ọjọ́rú ní àwọn ọ̀dọ́ tínú ń bí dí gbogbo òpópónà tó wà ní agbègbè náà tí wọ́n sì ní ẹnikẹ́ni kò ní gba ọ̀nà náà kọjá. Èyí fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bí àwọn èèyàn kò ṣe rí ibi kọjá ní agbègbè náà. Ṣùgbọ́n tí wọ́n padà sí ọ̀nà náà lẹ́yìn tí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàbẹ̀wò sí agbègbè náà o. Nígbà tí iléeṣẹ́ wa kàn sí agbègbè Ọ̀jọ́ ìjọba ìbílẹ̀ Akínyẹlé tí ìṣẹ̀lẹ̀ láabi náà ti wáyé, a gbọ́ nípa bí ìṣẹ̀lẹ̀ náà ṣe lọ. Àwọn ọ̀dọ́ tí inú ń bí ṣàlàyé pé ọkùnrin tó ń wa kẹ̀kẹ́ náà lọ ra oúnjẹ noodles lọ́wọ́ ọkùnrin Haúsá tó ń ta noodles ní agbègbè náà tí ó fẹ́ jẹ ní alẹ́ àná. Onílẹ̀yìn tó jẹun tán ló fi owó ránṣẹ́ sí Haúsá náà láti orí fóònù rẹ̀, ṣùgbọ́n tí Haúsá náà ní òun kò rí owó náà lórí ẹ̀rọ ìléwọ́ òun o. Eléyìí ló di fàǹfà láàrin àwọn méjèèjì kó tó di pé àwọn Haúsá míì ní agbègbè náà dìde sí wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lu ọkùnrin Yorùbá náà fi nǹkan gún títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Wọ́n ní èyí ló mú kí àwọn Yorùbá tó wà ní agbègbè náà dìde láti gbèjà èèyàn wọn tí wọ́n pa ò, tí ọ̀rọ̀ náà sì di wàhálà ńlá tí wọ́n fi sọ iná sí agbègbè táwọn Haúsá náà ń lò láti ṣe ọjà wọn nǹkan tí wọ́n ń sá káàkiri ìlú. Nígbà tó ń bá igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébáyọ̀ Lawal tó ṣàbẹ̀wò sí agbègbè náà ní òwúrọ̀ yìí sọ̀rọ̀. Ọ̀kan lára àwọn aṣojú ọ̀dọ́ ní agbègbè náà Ọlámípọ̀sí Àṣìṣì sọ pé ìgbà kọ́kọ́ nìyí tí irú wàhálà báyìí ti máa ń ṣẹlẹ̀ ní agbègbè Akínyẹlé o. Ọlámípọ̀sí ṣàlàyé pé àwọn Haúsá tí wọ́n wà ní orí òkè Ọ̀jọ́ ní àwọn nǹkan ìjà olóró lọ́wọ́ èyí tí wọ́n fi gbẹ̀mí èèyàn 3. Nílàtorí òkè tí wọ́n wà ni wọ́n ti yìnbọn sí àwọn èèyàn tí wọ́n wà ní títì. Ó béèrè pé kí ìjọba wá ọ̀nà tí wọ́n fi máa kó àwọn Haúsá tí wọ́n ń gbé ní orí òkè náà kúrò nítorí wàhálà tó máa ń wáyé lemọ́lemọ́ ní agbègbè náà o, àti pé ó ṣeéṣe kí wàhálà míì tún bẹ́ sílẹ̀ tí àwọn ọ̀dọ́ tí inú ń bí lórí ìṣẹ̀lẹ̀ náà bá tún lọ ṣe ìkọlù sí wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti wá sọ̀rọ̀ báyìí o. Nínú ọ̀rọ̀ rẹ̀, igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Amòfin Abdulrahim Adébáyọ̀ Lawal sọ pé nǹkan ìbànújẹ́ ni ohun tó ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun mọ́júmọ́ àná tó sì lè tapo sí aṣọ àlà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ láti ṣe sùúrù lórí ìṣẹ̀lẹ̀ náà pé ìjọba ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí o tí wọ́n sì máa gbé ìgbésẹ̀ akin lórí ìkọlù ọ̀hún. Ó fi kún un pé ìjọba máa ṣe ìwádìí tó lọ́rin láti mú gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà àti pé gbogbo àwọn tí ìwà ọ̀rọ̀ náà bá sí mọ́ lórí ló máa fojú winá òfin o. Igbákejì gómìnà náà tún pàrọwà sáwọn ọ̀dọ́ láti má ṣèdájọ́ lọ́wọ́ ara wọn o nítorí àwọn kan ti fẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ náà di ìjẹ ẹlẹ́yàmẹ̀yà èyí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní fi àyè gbà. Ó fi dá àwọn èèyàn lójú pé àwọn máa fi òfin mú àwọn tó wà nídìí ìkọlù náà tí wọ́n sì máa fojú winá òfin, àmọ́ táwọn ọ̀dọ́ nílò láti gba ìjọba láàyè láti ṣe ojúṣe wọn bó ṣe yẹ o. Lawal wá pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà lágbègbè náà láti pèsè ètò ààbò tó múnádóko ní agbègbè náà kí wọ́n sì rí dájú pé ìkọlù bẹ́ẹ̀ kò tún wáyé mọ́ o. Àkójọpọ̀ ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká o, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.